Àǹtí Yínká ẹ káalẹ́, ẹ kú ọjọ́ mẹ́ta. Àǹtí Yínká, ó lọ́rọ̀ kan tí mo fẹ́ fi lọ̀ yín. Àwọn ìwà kan tí mo notice nípa ìyàwó mi for the past 7 years tí mo fi pẹ́. Mo notice pé èmi nìkan ni mo máa ń náwó sex sí ìyàwó mi anytime tá bá fẹ́ ní ìtakọ̀. Since over 7 years tá bá ní ìgbà mélòó ló ti náwó sex sí mi, mi ò lè sọ pé ó ti jù gbà bí mẹ́ta àbí mẹ́rin rí tí mo lè rí kà. And èmi tí mo bá yín sọ̀rọ̀, I'm very young, I'm just 28 years. Ìyàwó mi ò tí ju 25. Mi ò dẹ̀ ká pẹ̀lú ọkùnrin kankan rí, either through chatting, through call or whatever. Ó kàn jẹ́ kó tó ṣókùnkùn fún mi. Ó dẹ̀ ń dùn mí. Ó máa ń dà pé mò ń invest inú ènìyàn ò invest inú mi padà. Ẹ jọ̀ọ́ tó bá lẹ́ni advice tẹ́lẹ̀ fún mi, ẹ jẹ́ ẹ send feedback fún mi mọ́. Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dára ni mo bá yín. Kíní ó máa short gan, kò ní pẹ́ rárá. Tẹ́ bá gbọ́ voice note ọkùnrin, ẹ rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ó dùn. Ọmọkùnrin yìí dẹ̀ ṣì kéré, ó ti marry. Kí ló máa ń ṣe ẹ̀yin obìnrin? Gbogbo ìwà amúnisìn kì í tán lọ́wọ́ ẹ̀yin. Ọ̀pọ̀lọpọ̀ yín wà selfish, ẹ wà self-centered, ẹ mọ tara yín nìkan. A ya yín lára láti béèrè owó school fees. A rẹ yín lára láti béèrè owó oúnjẹ nínú ilé. A ya yín lára láti jẹ́ kí ọkùnrin sanwó ilé. Ìmí a ya yín lára gbogbo nǹkan tó bá máa pè yín. Ẹ̀yin lẹ máa rí ilẹ̀ kan tẹ́ máa introduce ẹ̀ sọ́kọ pé kó má lọ party, má mọtí ralẹ̀. Ó lè dẹ̀ ní yín, ilẹ̀ tó ń rà ẹ̀yin náà rà fún, ilé tó ń kọ́ ẹ̀yin náà ń kọ́ fún tọmọtọmọ. Ó lè ní ẹ wá máa ṣe bí nice bẹ́ni pé nice irọ́ dẹ̀ ni selfish interest yín ni. Ṣùgbọ́n nǹkan tó máa boost ego ọkọ yín, nǹkan tó máa boost self esteem ẹ̀, nǹkan tó máa mú inú ẹ̀ dùn, nǹkan tó máa make ẹ feel like a man, nǹkan tó máa mú ìkẹ́ feel pé èmi sì ni olówó orí àti aláṣẹ ilé iṣẹ́, èmi ni general overseer òbò ìyàwó mi, in tó lè mú ọkọ yín feel bẹ́ẹ̀ ẹ ní ṣe. Ọkọ ló máa sanwó ilé, lẹ máa bèrè kó sanwó ilé. Ọkọ lẹ máa bèrè kó san school fees. Ọkọ lẹ máa bèrè kó sanwó oúnjẹ. Òdì same ọkọ, ẹ mọ̀ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ ṣe ń bí ojú ni màálù ń rọ̀ ọ̀bẹ ò dá lọ́rùn. Bí ọdẹ bá ròṣẹ́ ròyà nílùú oko, bó bá pẹran kò ní fún ìyá ẹ̀ gangan jẹ. Kò sí ọkùnrin tó mú owó jáde, ọkùnrin míì tó bá gbowó ńgbà tó bá máa fi gbà tán, tó máa fi yọ owó gbádá, yọ owó gbogbo owó títán àti jẹ gbèsè sílẹ̀ before the next salary. In tó lè mú stress kúrò ní ayé wọn, tó lè mú inú wọn dùn, kò ní ya yín lára láti béèrè lẹ́ǹkan. Ọkọ náà ló tún máa béèrè all the time. Kí dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yóò ní lè lanu sọ fọ́kọ yín pé wá dómi, mo fẹ́ dóko. Kò ní ya yín lára láti ní wá, mo fẹ́ kó dómi lálẹ́ yìí. Ó dẹ̀ wá dómi. Ẹ ní bẹ̀bẹ̀ fókó. Mi ì tí ì rí tabako 100 obìnrin lẹ̀, hardly la máa fi rí obìnrin yàtọ̀ sẹ́mi tó ti máa béèrè lọ́wọ́ ọkùnrin pé wá dómi, débi pọ́kùnrin yẹn máa sá pé ó fẹ́ pa mí ni. Ṣe mo sì dú ẹ lánàá, hardly ni ẹ ní rí. Ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tó ya yín lára láti sọ síta fọ́kọ yín ni owó ilé. School fees ẹ lákúnlé ti fẹ́ dí o. Gbogbo la máa lọ fún summer holiday o. Nǹkan tó ṣáà máa pè yín. In tó máa boost. Mo ti máa ń sọ fún yín pé tí obìnrin bá ń sọ fún ọkùnrin pé wá dómi, tí obìnrin bá make ọkùnrin feel wípé mo fẹ́ dóko lálẹ́ yìí, tí obìnrin bá ti ń prepare ọkùnrin pé mo fẹ́ dóko, mo fẹ́ kó dómi, ó máa ń boost self esteem ọkùnrin ni. Ó máa ń jẹ́ kí ọkùnrin mọ̀ wípé òun ni CEO, general overseer òbò ìyàwó ẹ̀. Ó máa ń jẹ́ kí ọkùnrin mọ̀ wípé òun ni aláṣẹ ilé iṣẹ́ òbò tí ìyàwó gbé sí abẹ́. Òun lòun bá lórí fùrọ̀ àti ọmú ìyàwó òun. Bẹ̀yìn gbà tó jẹ́ wípé in tó máa ń jáde lẹ́nu yín nìkan ni múwá. Ilẹ̀kùn tí yín òun ró gbà. Kí ni gbà? Ẹ̀yin lẹ ní ra gift fọ́kọ. Èyí tó tún yẹ kẹ́ ẹ lè sọ tó máa múnú ọkọ dùn. Tá wà níbi iṣẹ́ tá rántí pé ọmọbìnrin ìṣá ó dẹ̀ ti rẹ̀ mí lálẹ́ àná, àfìgbà tó gbé òbò wá, àfìgbà tó make mi kí n dóbò.
tó máa lè rò níbi iṣẹ́ tí orí ẹ̀ máa kú tá rántí bó ṣe do yín bẹ́ ṣe béèrè lọ́wọ́ ẹ̀ àwọn nǹkan tẹ́ ẹ put up nígbà tẹ́ fẹ́ dóko kò sírú memory yẹn nínú ọ̀pọ̀lọpọ̀ ọkọ tẹ́ ẹ fẹ́ olè níyìn ìkà níyìn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè béèrè àwọn nǹkan tó máa pay yín bá àwọn nǹkan tó máa reduce stress ọkọ àwọn nǹkan tó máa mú inú ọkọ dùn àwọn nǹkan tó máa boost ego ọkọ àwọn nǹkan tó máa boost self esteem ọkọ àwọn nǹkan tó máa jẹ́ kí ọkọ mọ̀ wípé òun ṣì wà in charge àwọn nǹkan tó máa jẹ́ kí ọkọ mọ̀ wípé òun ni general overseer òbò yín àwọn nǹkan tó máa jẹ́ kí ọkọ mọ̀ wípé òun ni CEO fùrọ̀ yín ẹ ní béèrè lọ́wọ́ ẹ̀ láíláí ọ̀pọ̀lọpọ̀ yóò ní lè sọ pé mo fẹ́ dóko wá dómi ó ti pẹ́ tó ti dómi bó ṣe jọ wá dómi ara mi ń gbẹ̀ kan ẹ ní sọ láíláí ẹgbọ́n nǹkan tọmọkùnrin sọ bí ó ló ń bà òun jẹ́ ó ló ń dùn òun obìnrin tó lè sọ tó lè béèrè àwọn nǹkan tó nídìí lọ́wọ́ ọkọ tó dẹ̀ jẹ́ wípé àwọn nǹkan yẹn òun ló pay kí ló dé tí ò ní lè lanu sọ àwọn béèrè nǹkan tó lè mú inú ọkọ dùn lọ́wọ́ ọkọ kí ló dé tí ò ní lè béèrè nǹkan tó máa make ọkọ feel pé òun wà in charge lọ́wọ́ ọkọ kí àbí bíbélì àti Quran ló tún sọ wípé ọkùnrin ló láti máa béèrè òbò lọ́wọ́ ìyàwó ẹ̀ ní gbogbo ìgbà àbí Quran àbí ọpọ́n ifá ló sọ wípé obìnrin ò lè lanu pé mo fẹ́ dóko obìnrin ò lè lanu wípé ara ń rẹ̀ mi obìnrin ò lè show action wípé wá tí ọkùnrin máa fi mọ̀ pé màá fẹ́ du ẹ̀pa ìwọ orílẹ̀-èdè ara ń rí ẹ ìgbà bẹ́ẹ̀ bá tún béèrè bọ́ bá tún fẹ́ fà yẹn máa gbọ́wọ́ wọn dànù ní ẹ̀yìn obìnrin burúkú yìí kí ni reason òfin wo ló sọ pé ò lè béèrè ẹ lẹ́yìn tijú ẹ lọ́mọ pásítọ̀ ẹ ọ̀rọ̀ yẹn wúwo lẹ́nu yín láti béèrè pé ẹ fẹ́ dóko ṣùgbọ́n kò wúwo lẹ́nu yín láti ní kọkùnrin kọ́kọ́ mowó wá kò wúwo lẹ́nu yín láti ní kó sanwó school kò wúwo lẹ́nu yín láti ní kó sanwó ilé kò wúwo lẹ́nu yín láti sọ fún pé kó mowó oorun wá kò wúwo lẹ́nu yín láti rí ilẹ̀ kẹ́ ní pé kó kọ awẹ́ ẹ máa ṣe àkẹ́ẹ̀kẹ́ pẹ́pẹ́ furu bẹ́ẹ̀ ni pé òun ló nílẹ̀ ẹ̀yin ló ń kọ fún in tó tún lè múnú wọn dùn tán lè máa rántí tó máa jẹ́ kí blood pressure wọn kó low ẹ̀ẹ̀ní tí ò ní jẹ́ kí wọ́n ní blood pressure BP ẹ̀ẹ̀ní ever sọ ẹ̀ẹ̀ní béèrè èèwọ̀ wo ló wà ńbẹ̀ kí ló dé tẹ́ ẹ lè sọ kí ló ń ṣe yín ṣé èèwọ̀ ni ṣé ó ń kọ yín lẹ́nu ni ṣé o kó di ẹ̀rù jẹ̀jẹ̀ fún yín ni ṣé o kó jẹ́ nǹkan tí ẹ ò lè béèrè ni ọ̀pọ̀lọpọ̀ yín sẹ́ àní pépà tẹ́ ń gbà ní rẹ́gísítírì yẹn ó jọ yín lójú ju responsibility yín lọ nínú ilé gbogbo pépà tẹ́ ń gbà náà ní rẹ́gísítírì security lẹ fi ń wá fúnra yín gbogbo ọ̀rọ̀ ilé ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin security lẹ máa ń wá láyé yín ẹ̀yin ò wá security kankan fọ́kọ ẹni tí kí ọkùnrin kan má bàjẹ́ ẹni kí ọkùnrin kan kó má ronú kú ẹni kó náwó kó má fowó máa kàn sàlẹ̀ àpò in tó lè mú inú ẹ̀ dùn in tó lè jẹ́ wípé tó bá náwó tára bá ní tó lè tù lára tó bá rántí pé at least mi ṣàṣedànù mò ń náwó mo dẹ̀ mọ nǹkan tí mò ń náwó mi lé lórí èmi ni aláṣẹ iléeṣẹ́ orí òbò ìyàwó mi èmi ni CEO fùrọ̀ ẹ̀ èmi ni general overseer òbò ẹ̀ èmi ni mo jẹ́ minister of ọmọ ẹ̀ ní béèrè débi tí ọkọ máa feel important àní irú ọ̀rọ̀ yẹn láti béèrè ó máa ń jẹ́ kọkùnrin feel important ni ó máa ń jẹ́ kọkùnrin feel pé ọkùnrin ni mí akọ́ṣì ni mí ó máa ń jẹ́ kọkùnrin feel pé okó òun sì dúró ore kíyàwó òun tó máa béèrè pé òun fẹ́ dóko okó òun dùn mọ́ ni bọ̀ nígbà tẹ́ ẹ̀ bá béèrè ẹ sọ fún ọkọ pé okó ẹ̀ ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kò kàn mí in tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ ni pé kó ṣáà ti tọ́jú mi in tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ ni pé kó ṣáà ti tọ́jú àwọn ọmọ mi in tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ ni wípé kó ṣáà ti kó kọ́lé táwọn ọmọ máa gbé kò ti ráwọn ọmọ mi lọ sí ìlú òyìnbó kó sì kí ọjọ́ iwájú mi fún mi kò kàn mí bó o bá kó gbogbo owó yẹn lẹ̀ tó ò ní kọ́bọ̀ tó bẹ̀rẹ̀ sí ní ronú nígbà mi tọkọ bá tiẹ̀ kó gbogbo owó lẹ̀ tí ò ní kọ́bọ̀ mọ́ ó láwọn nǹkan tẹ́ máa sọ lára àwọn nǹkan tẹ́ lẹ máa sọ tínú ẹ̀ máa fi dùn tó máa mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣe òun ò ṣàṣàṣe dànù òun ni pé kẹ́ ẹ máa béèrè lọ́wọ́ wọn wípé mo fẹ́ dóko wá dómi ara ń rẹ mi mo ti ń tọ́jú ara mi sílẹ̀ kó tó dé kó máa jẹun lọ́wọ́ kó ní tó bá ti jẹun tán jẹ́ àwọlé o
kó dúró sí pálọ̀ kó fẹ́ ka pépà kó ní kí lẹ fẹ́ ka ẹ gbé pépà lẹ̀ já wọlé kó wọnú ilé kó bẹ́ẹ̀lù lórí kó kọ́kọ́ kó tiẹ̀ kó já ṣòkòtò nídìí ẹ̀ kó já towel nídìí ẹ̀ tó bá jẹ́ towel lórí mọ́dì kó wá máa mu okó bí ìgbà tí ebi ń pa ẹ́ kó máa mu okó bí ìgbà tá a bá ní pé okó tó fẹ́ mu yìí òun ló máa lànà àlùjọ́nà fún ẹ okó tó fẹ́ mu yìí òun ló máa mu tó máa fi rí ìjọba Ọlọ́run wọ̀ kí inú ọkọ máa dùn àṣà kó máa ké kí gbogbo ẹsẹ̀ ẹ máa lọ ẹ̀yin ò ní ṣe yẹn tó bá ti dé báyìí tó bá ti ń jẹun lórí oúnjẹ lẹ ti máa béèrè school fees lórí oúnjẹ lẹ máa ti ní kó sanwó ilé ìkà lọ́pọ̀lọpọ̀ yín ẹ̀yin dẹ̀ lẹ máa kọ́kọ́ sọ pé ó láti gbé yín lọ sí registry lórí kíni torí pé ẹ fẹ́ security ṣùgbọ́n nǹkan tó máa boost ego wọn ní tó máa make wọn feel pé I'm the general overseer of Obo tí mo ní nínú ilé I'm the chief executive officer of fùrọ̀ ìyàwó mi I'm the minister in charge of ọmú ìyàwó mi ní sọ àtẹ́bá dẹ̀ béèrè ohun tó máa make ọkùnrin feel bẹ́ẹ̀ nìyẹn ẹ lọ yíwà padà kì í ṣe kò sí nǹkan tó bad ẹ lọ mú iṣẹ́ ẹ lọ mú ẹ máa béèrè ẹ bí ìgbà tẹ́ ń béèrè owó oúnjẹ ẹ máa béèrè okó lọ́wọ́ ọkọ yín bí ìgbà tẹ́ ń béèrè responsibility ẹ máa béèrè bí ìgbà tẹ́ ń béèrè owó school ọmọ tó bá ti pẹ́ díẹ̀ tó ti sàṣẹ̀gẹ̀rẹ̀ tí o kò ṣeré mọ́ nínú ilé ẹ máa sọ fún pé ẹ kò fẹ́ rókó ẹ̀ nínú boxers kó má máa roṣọ mọ́ nínú ilé tí ò bá sọmọ ń bẹ̀ ẹ máa jẹ́ kó jókòó kẹ́ forí ọmú ẹ̀ ṣeré ẹ máa fi abẹ́ ẹ̀pọ̀n ọkọ yín ẹ máa rá ródóródó kẹ́ fi ṣeré àwọn ibi tẹ́ ẹ mọ̀ wípé ó jẹ́ erogenous part nínú ara ẹ máa fi ṣeré kárẹ̀ ẹ dìde fúnra ara yín ẹ máa pe okó ọkọ yín dìde ẹ má kọ̀ jókòó òṣì kẹ́ máa béèrè owó oúnjẹ àtowó school nìkan tẹ́ ẹ wáyé wá béèrè security tẹ́ ẹ wáyé kó wá ṣe fún yín ẹ̀yin náà ẹ máa ṣe nǹkan tó máa secure life wọn tó máa jẹ́ kí life wọn gùn torí tí inú ọkùnrin bá dùn life ẹ̀ á lè ìgbésí ayé ẹ̀ gan á gùn sí kẹ́ ẹ lọ ṣàtúnṣe èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí sabarikolo.com ẹ ti gbọ́ nǹkan tó mọ yìí sọ ẹ rí pé ó ń bàánú jẹ́ ìwọ ọmọ 25 years tó ṣe tó kò tí ì dùn òbú ẹ dáadáa ta ló ń béèrè okó lóòrèkóòrè bí ò ń ṣe wọ kẹ́ ẹ kó sì dànù ó dàbọ̀.